Òní ọjọ́ 22 oṣù kẹta ni ìgbẹ́jọ́ tún bẹ̀rẹ̀ lákọ̀tún lórí ikú olóògbé Olúwabámiṣẹ́ Àyànwọlá, ọmọbìnrin ẹni ọdún 22 tó wọkọ̀ BRT Èkó láti agbègbè Lẹ́kì sí Òṣòdì lọ́jọ́ 26 oṣù kejì tó kọjá, káwọn amòòkùnṣìkà ẹ̀dá kan tó dá ẹ̀mí rẹ̀ légbodò tí wọ́n sì lọ́ọ́ ju òkú rẹ̀ sórí bíríìjì Kátà lérékùṣù Èkó lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ti ń wá a. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 6 oṣù yìí ni ìjọba kọ́kọ́ fojú afurasí ọ̀daràn tọ́wọ́ bà níbi tó ti ń sá kiri, ọ̀gbẹ́ni Nice Andrew Omenikoran balẹ̀-ẹjọ́ májísírèètì kan tó wà ní Yaba, ṣùgbọ́n adájọ́ náà lòun fẹ́ gba ìmọ̀ràn látọ̀dọ̀ àjọ tó ń fáwọn adájọ́ nímọ̀ràn. Àwọn agbófinró náà sì béèrè àyè láti túbọ̀ ṣiṣẹ́ ìwádìí síwájú sí i. Lọ́tẹ̀ yìí, ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó tó wà nínú ọgbà Tafawa Balewa Square lérékùṣù Èkó ni wọ́n gbé ẹjọ́ náà lọ. Afurasí ọ̀daràn ọ̀hún, lọ́ọ̀yà rẹ̀, àwọn mọ̀lẹ́bí olóògbé náà, ọ̀gbẹ́ni Pẹ̀lúmi Àyànwọlá àti abilékọ Títílayọ̀ Dámilọ́lá Àyànwọlá àti lọ́ọ̀yà wọn Ayọ̀ Adémilúsì wà níkàlẹ̀ lásìkò ìgbẹ́jọ́ náà. Lẹ́yìn tí ìgbẹ́jọ́ parí, amòfin Adémilúsì bá Alaroye sọ̀rọ̀ lórí bí ìgbẹ́jọ́ náà ṣe lọ àti ìrètí wọn látọ̀dọ̀ ìjọba. Tá bá rántí, ilé-ẹjọ́ kóòtù kékeré tá ń pè ní magistrate court ló kọ́kọ́ gbé arákùnrin yìí lọ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Lọ́dún gbé débẹ̀, àwọn ọlọ́pàá gba àṣẹ ilé-ẹjọ́ wípé kán lọ tì mọ́ ọgbà ẹ̀wọ̀n àti ọgbà ẹ̀wọ̀n lọ́pàá gbé wá lónìí sí ilé-ẹjọ́ gíga títí ìpínlẹ̀ Èkó. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ló lè gbọ́ ẹjọ́ kán fipá bánilòpọ̀, kí wọ́n pààyàn. Ilé-ẹjọ́ kékeré kóòtù ìbílẹ̀ kékeré magistrate court ò lè gbọ́ ẹjọ́ náà, so a ti wà wájú ilé-ẹjọ́ tó lè gbọ́ ẹjọ́ náà báyìí. Àwọn adarí ètò ìfi ẹ̀sùn kànyàn ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ ìpínlẹ̀ Èkó, ìyẹn Director of Public Prosecution, wọ́n fi ẹ̀sùn mẹ́rin kùngbàkùngbà kan arákùnrin Andrew Nice Omenikoran. Ìkíní ni pé ó fipá bá arábìnrin kan Ozezulu Nneka Mary Jane, ó fipá bá lò pọ̀. Àwọn ò mọ ẹni tó ń jẹ́ Ozezulu yìí, ṣùgbọ́n nínú àwọn ìròyìn tá a ti gbọ́, ó ṣeéṣe kó jẹ́ ọ̀kan náà àwọn arábìnrin tó jáde tó ní pé Andrew Nice Omenikoran bá òun lò pọ̀. Ìyẹn ni pé ó bá òun lò pọ̀ ní Lekki Conservation Center níbi àárín gbùngbùn ara apá Lẹ́kì, erékùṣù Lẹ́kì nípínlẹ̀ Èkó, tó jẹ́ pé ibẹ̀ náà gan ni arábìnrin wa yìí ti gbé mọ́tò Chevron bus stop. Ìkejì ni pé Andrew Nice Omenikoran ó bá àwọn oníjàǹdùkú míì, ó bá wọn ṣe láti pa arábìnrin wa Bámiṣẹ́ Àyànwọlá. Ìyẹn ní ẹ̀sùn kejì tó fi gbé. Ẹ̀sùn kẹta ni pé ó bá arábìnrin Bámiṣẹ́ lò pọ̀ lọ́nà tó lòdì, ẹ̀tọ́ pè ní sexual assault. Ìkẹrin ni pé òun ló pa arábìnrin Bámiṣẹ́ Àyànwọlá. Ẹ̀sùn mẹ́rin kùngbàkùngbà tó fi sun arákùnrin ni. Nígbà tí adájọ́ Justice Shonaike Sherifa Shonaike tó bèrè lọ́wọ́ ìyẹn Àwádẹni, Awakọ jẹ́ agbẹnugan fún tó ń wojú, a lè wojú ni a lè sọ̀rọ̀, ilé-ẹjọ́ lè rí wa, wọn ò lè gbọ́ tẹnu wa. Àwọn tó jẹ́ títí ìjọba ìpínlẹ̀ Èkó tó ń jẹ́ àtọ́jọ́pọ̀ àwọn ni wọ́n fẹ́ ẹ̀sùn kànyàn tó pè ní public prosecutor nìkan ni wọ́n lè sọ̀rọ̀. Wọ́n wá ní pé lọ́wọ́ pé ṣé wọ́n sì ní àwọn ẹ̀rí míì tó fẹ́ gbé wá síwájú ilé-ẹjọ́ rẹ̀, wọ́n ní pé bẹ́ẹ̀. Wọ́n tún béèrè lọ́wọ́ pé ṣé wọ́n lè tún mú àwọn ẹ̀sùn míì wá síwájú ilé-ẹjọ́ yìí, wọ́n ní pé bẹ́ẹ̀. Ìkẹta ni wípé wọ́n béèrè lọ́wọ́ pé ṣé wọ́n ní àwọn fọ́nrán lórí ìrànràn tó fẹ́ fi hàn ilé-ẹjọ́ yìí, wọ́n ní pé bẹ́ẹ̀ ni. So kò jù bẹ́ẹ̀ lọ. Andrew Nice Omenikoran náà ní òun náà ní agbẹjọ́rò títí ẹ̀, arákùnrin kan IC Ekwezue, òun náà dẹ̀ ní pé òun ṣetán àti dúró fún Andrew Nice Omenikoran. Gbogbo atótónu wá parí nígbà náà, wọ́n wá gbé ìjẹ́jọ́ yìí padà lọ sí wọ́n wá gbé ìjẹ́jọ́ yìí lọ sí ọjọ́ 9, ọjọ́ 10 àti ọjọ́ 11 oṣù karùn-ún, ìyẹn May oṣù karùn-ún ọdún tá a wáyé.
ó ní pé òun ò jẹ̀bi o ó ní pé kókókó báyìí ní ara ọ̀tá òun lè pé òun ò jẹ̀bi mọ̀ pé bẹ́ẹ̀ ni nínú òfin ilẹ̀ wa ó láǹfààní lọ́wọ́ pé òun jẹ̀bi àbí òun kò jẹ̀bi wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ ṣé kó jẹ̀bi àbí kò jẹ̀bi ó ní pé òun ò jẹ̀bi so lọ́n fi ní pé àjọ kẹsàn-án ìjọ kẹwàá àti ìjọ kọkànlá tá à ń bọ̀ yìí a máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ní pẹrẹu níwájú ilé ẹjọ́ a fẹ́ ìdájọ́ òdodo nínú ìdájọ́ yìí ìkíní ẹ máa rántí wípé àwa sọ pé a gbà pé kí àwọn olùyẹ̀wò ìjọba ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State pathologist kàn dúró gẹ́gẹ́ bí olùyẹ̀wò adájọ́ that's it pathological judge nínú autopsy Bamis. A sọ fún àwọn ọlọ́pàá nígbà náà ní ọjọ́ Thursday tó kọjá pé àwa náà ní àwọn ọ̀jọ̀gbọ́n jàǹkànjàǹkàn nínú iṣẹ́ ìyẹniwò títí ìyẹ òkú wò nípa títí ọ̀nà sáyẹ́ǹsì wọ́n pè ní pathologist so àwọn náà ní àwọn pathologist tá a fẹ́ kó wá ara ìdẹ́ ní àwọn additional evidence táwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó tún fẹ́ gbé wá sílé ẹjọ́ yìí so nípa agbára Ọlọ́run àwọn ní pé kí àwọn ìjọba ìpínlẹ̀ kọ́kọ́ máa ní olùyẹ ara wo ti ṣe wọn olùyẹ òkú wò ti ṣe wọn wọ́n lè ní àálọ̀ máa ní tiwa alẹ́ tí wọ́n á sí pé àtúwá kọ́ wa pé àwọn èèyàn wà àwọn ìgbìmọ̀ onísáyẹ́ǹsì wà káàkiri gbogbo àgbáláyé ọ̀rọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì yẹ òkú wò àti yẹ ẹni wò àti ìmọ̀ ìjìnlẹ̀ títí ìtún èèyàn ọmọnìyàn ṣe tán pè ní mẹ́sìn ó ti kọjá kákọ̀ wà lábẹ́ igi mọ́ngòrò ó ti já kárí ayé àwọn ẹgbẹ́ mẹ́ta jànkànjànkàn ló wà lórí ọ̀rọ̀ tó ń pè ní rape and murder toxicology àti gbogbo bí wọ́n ṣe ń yẹ òkú wò láti mọ̀ bóyá ó bá ẹni èèyàn lò pọ̀ lọ́nà tó lòdì àti pé ó pààyàn àwọn ní ìkíní British Medical Association ìyẹn títí ẹgbẹ́ àwọn olùṣègùn tó wà nílùú ìlú ọba ńlá tó ń pè ní England ìkejì ní American Medical Association àwọn olùṣègùn àpapọ̀ àwọn olùṣègùn tó wà ní America àti Canadian Medical Association gbogbo àwọn la máa pè pé kán jẹ́ international observer that is àwọn tó ń yẹ òkú wò láti orí káàkiri orílẹ̀ àgbáyé kólúkálùkù wọn lè kọ ìkọ́ tó wà nínú ọkàn wọn nípa bí Bamis ṣe rìnrìn sí ọwọ́ ikú. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Alaroye.